ọjọ́ kejì náà tí wọ́n wá bá pé kí n lágbọ́dọ̀ ìfẹ́ sọ̀rọ̀ tí àwọn táà ní fóònù lọ́wọ́ yìí so bàbá yẹn wá pe fóònù ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ọmọ ẹ̀ ló gbé ọmọ ẹ̀ wá ní pé àbá báwo lẹ́sẹ̀ rìn kíní kankan ó ti já sówó ọ̀rọ̀ bá ṣe rẹ̀ kọ́ o. a sì wá ń bẹ̀ o. so àwọn yẹn sáà ní bóò ní báyìí bàbá ní pé 1 million ní kálukú ń bẹ̀bẹ̀ sí báyìí. 1 million naira. ọmọ níbo làwọn ò ti rí 1 million. sọ̀rọ̀ ní pa yín báyìí. wọ́n bá pa fóònù mọ́ ẹni ẹlẹ́ni. ọmọ yẹn létí wọ́n gbé jùlọ bóò lọ́rọ̀ tí èèyàn èmi tí mo jẹ́ dírẹ́bà ní dírẹ́bà bóò lè ọ̀rọ̀ di tiẹ̀ mo ní fóònù mi bẹnu mọ́tò ẹ̀ jẹ́ kí n láǹfààní àti mú fóònù mi ṣáàjì lọ́wọ́ ni ó wàá mọ nọ́mbà kankan lórí mo mọ nọ́mbà ìyàwó mi lórí pé but fóònù ẹ̀ alẹ́ àná ni ọmọ rẹ̀ sọ fóònù yẹn sínú rẹ̀ èmi gan ni mo bá fún ẹnjìníà láàárọ̀ yìí kí n tó máa bọ̀ wá síbi iṣẹ́ pé so tí n bá pè switch off ló máa sọ ìwọ làwọn ọkọ̀ pa. wọ́n lẹ́yìn lẹ́kọ̀ọ́ pa. ẹ̀yin ọlọ́gbọ́n ayé. jẹ́ kí n ṣe ẹ lójú ẹ̀mí bọ́n ṣe gbé wá jẹ́ iṣẹ́ ẹ lójú ẹ̀mí láàrin ìṣẹ́jú àyá o. ìrìn àjò tó wà lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Ìbàdàn ní lókè òkun tẹ́ ti ń gbọ́ mi ni tó o bá délé láṣálẹ́ àbó ṣẹ̀ṣẹ̀ ń wọlé ṣó fẹ́ gbọ́ lórí ètò wípé o ò bọ́ sọ́wọ́ bó ti wulẹ̀ kó mọ́ kì bá dá kó o yíra fún Ọlọ́run aṣẹ̀dá tí ò jẹ́ kán máa díye lé ẹ kó tó di pé o wà lómìnira àwọn tán dẹ̀ díyelé Ọlọ́run o torí ìyá wọn wà lẹ́yìn wọn tí wọ́n bọ́ ó yẹ kí àwọn náà máa jí lówùúrọ̀ kán máa yíra fún Ọlọ́run aṣẹ̀dá ni wípé àwọn sì ní nǹkan ṣe lókè èpè láyé wọn náà fẹ́ pa bòròrò nítorí pé bòròrò ọmọ nọ́mbà mi lẹ́yìn nọ́mbà ìyàwó rẹ̀ fóònù sì lélẹ̀ ó ti bọ́ sómi bòrò sọ pé fóònù yẹn gan ṣe fẹ́ jí ní àlọ́jọ́ sátidé ni wọn náà pa bòròrò bòrò lẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ mi yìí o bòrò máa lo 120 years láyé ọjọ́ sàmì bòròrò. nǹkan ṣẹlẹ̀ lókè pẹ̀ ẹni tó kàn ló mọ̀ bòròrò gbọ́ wọn sọ pé àwọn ọ̀pá yín kí ló wá sí yín lọ́kàn. ẹ mọ̀ bọ́mọdé ò bá débi ẹ̀rù ilẹ̀ rò nígbà. ẹ̀rù ti ń bà yín. mo ti mọ̀ pé o ti wá tán náà nígbà yọ̀ lọ. kábíyèsí ọlọ ẹ̀yin sì ní ẹ kì í ti ṣe olóko kankan gbogbo sí ayé rẹ̀ kan lẹ́ ń sin lọ́wọ́ iṣẹ́ àlùjọ náà ẹ̀ tí ì ṣe. Ọlọ́run nìkan ló bẹni ọmọ. ẹ rò pé tẹ́ báyìí lọ báyìí. so àwọn ará kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí a ní ọ̀nà àbáyọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé àwọn ò pa wá ní èyí tí àwọn mẹ́ta tí wọ́n kó nínú mọ́tò kan náà tẹ́yìn ò ní fóònù dání ọ̀tọ̀ láyé ti yín níwájú Fúlàní tí wọ́n bá wọn yẹn wọ́n dúnàdúrà wọn so wọ́n rí pé àwọn eléyàn ní option tiwọn so ìgbà tó yé ó wá di ọjọ́ Tuesday so àwọn èèyàn mẹ́ta yẹn wọ́n ti sáré káàkiri sọ́tún sáré sósì wọ́n sá ti sa owó yẹn wọ́n ti sa owó yẹn jọ so alájí tí wọ́n mú yẹn ní pé alájí yẹn wọ́n yẹ orí fún àbáyẹn wò so wọ́n rí pé big man ni so wọ́n ní láti threaten bàbá dáadáa wọ́n ní láti threaten bàbá pé owó tí wọ́n gbọ́dọ̀ pé 10 million ní sá. wọ́n rí pé big man ni bàbá yẹn. bẹ́ẹ̀ni so bàbá wa ń jẹ́ pé wọ́n pé ẹ̀kan wọ àwọn báyìí ni pé àánú Ọlọ́run náà ni àwọn náà rí gbà pé kò sùn lọ́wọ́ àwọn so yẹn lọ́jọ́ kó jẹ́ pé bóyá bàbá ni wọ́n lù jù nínú gbogbo wa ń bẹ̀rẹ̀. wọ́n lu bàbá yẹn jù. wọ́n ní wọ́n fókọ̀sì pé àwọn máa rí owó tó pọ̀ gbà lọ́wọ́ wọn. so àwọn bàbá sáré wọn ibi táwọn yẹn ti ń pè àníyàn sọ pé àwọn ti lọ rí tamátò àwọn àgbáyé kan sórí lọ rí tamátò rẹ̀ níbi délé tí wọ́n kọ́ pé. ó tamátò ẹ̀. bẹ́ẹ̀ ni pé láti lè pé kán lè fi wá bẹ́ẹ̀lì bàbá so wọ́n ṣàwọ̀ owó yẹn títí owó yẹn pé 2 million. níjọ́ wo ló pé 2 million. ní ìjọ tó pé 2 million yẹn ọjọ́ Monday. ló pé 2 million. owó yẹn pé 2 million yes so wọ́n láwọn fún bàbá pé fún àwọn yẹn pé àwọn ò ní gba owó tí wọ́n ń wá yẹn pé àfi káwọn yẹn kó pé 10 million. ṣé àwọn ọmọ yẹn náà ní access àti pé àwọn Fúlàní yẹn tí wọ́n náà ń pè wọ́n ní àbọ̀ Fúlàní ló kàn ń pè wọ́n. tá bá ti fẹ́ wọ́n á ní kí bàbá wá pé
pé káyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé ká wá tán pé àwọn èèyàn wọn fún wọn ní 2 hours pé ìbòlẹ̀ tó bọ́rọ̀ ìbòlẹ̀ bá owó dé o ìwé ìlú lẹ́ tó ti rí báyìí o èyí lẹ́ ti rí kún. 2 hours. bẹ́ẹ̀ pé ni ìyẹn bá host dé láàrin wákàtí méje tó bí wọ́n léèrè o. pé ọ̀yà ẹ̀tàn wá gbà kẹ́ẹ̀ tán pé so wọ́n fún aláǹfààní láti pe ilé báyìí ti pé báyìí wọ́n tán pa fóònù yẹn wọ́n ti bàbá tó wù wọ́n láti pé káwọn tó wá pè. so àwọn bàbá yẹn wọ́n ti wọ́sùn 2 million wọ́n ti rówó 2 million wọ́n láwọn ò ní gba 2 million yẹn. àwọn pásítọ̀ àti olóṣèlú tí mo sọ yẹn àwọn yẹn náà ti ń wá owó yẹn ti fẹ́ pé 1 million bọ̀ owó yẹn ò tí ì pè ṣùgbọ́n tó wá di. ṣé àwọn èèyàn wọn náà ń sọ láti lè wípé péye báyìí làwọn ti rí o ó ti fẹ́ pé 1 million naira. pé ó ti péye báyìí o ó ti di iye báyìí o ó ti di iye báyìí o so ìgbà tó wá di ọjọ́ Tuesday ní ọwọ́ ọ̀sán so wọ́n wá jáde lọ wọ́n lọ tó sí ọ̀pọ̀ wọ́n lọ operate again. Sunday yìí mọ́lẹ̀ mẹ́. ọjọ́ Monday yẹn nírọ̀lẹ́ wọ́n lọ operate padà. sẹ́nìkan dúró tì yín náà Monday yìí mọ́lẹ̀. àwọn méjì dúró ti wà. pẹ̀lú bọ́ lọ́wọ́. kí lẹ jẹ láàrin Saturday ìwọ Monday yẹn náà. à ń jẹ wanke wọ́n ṣe ráìsì tí ó ráìsì ilé pé wọ́n ṣe fún wa sá. ráìsì ilé pé náà ṣe fún yín wọ́n fi yọ sí. wọn táwọn àti ṣetán wọn àbùyọ sílẹ̀ wọn á ṣe rúpọ wa ní ká máa jẹ ọdún làwọn náà jẹ o níwájú Ọlọ́run àtẹyìn. ọ̀nà ń jẹ. àjọ ń jẹ so kò jẹ kó fi gbogbo ara káyàn la pé tí wọn bá wà jẹ dábàá lọ́rùn so ẹni tí ó bá sì lóhùn ọ̀jẹ́ báyìí wọn á gbé ìgbà sí létí pé kó máa jẹ kó máa jẹ kó máa jẹ. ọ gbọ́dọ̀ mọ jẹun. dandan túláàsì ni. ẹ pé tó bá ti kú owó wọgbó. mọ gbọ́ yín. so ọjọ́ Monday yẹn rọ̀lẹ́ wọ́n wá padà lọ sí operation again so wọ́n wá rá àwọn méjì mi padà wá. again ẹdí mẹ́jọ. àwa jẹ́ mẹ́jọ. ṣé obìnrin náà méjì àbọ̀kùnrin. ọkùnrin kan obìnrin kan. lọ́n mú dé. bẹ́ẹ̀ni so ìgbà tí wọ́n mú àwọn mẹ́jọ yìí dé wọ́n wá ń sọ fún wa pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò làwọn ti gbọ́ pé àwọn ti gbọ́ lórí rédíò àkọ́lẹ́tọ̀ wọn wà náà sórí rédíò ní Èkìtì state. Èkìtì state. pé kaba ìṣẹ̀lẹ̀ o pé torí gbogbo tí àwọn náà ní àwọn èèyàn gbòòrò tó ń fáwọn ní information ká mọ̀ rò pé bóyá àwọn ò gbọ́ pé lọ́wọ́ dẹ̀ wù wá tàbá ti ń ká máa sọ fáwọn èèyàn wa pé ká lọ sí tọlọ́pàá àbí ká lọ sí ẹnìgbà tó bá ti wù wá pé sọ àwọn waste life gbogbo wa ní àtẹni tí ó tiẹ̀ sanwó àtẹni tí ò sanwó. igbó. so ọmọọ̀sájúrì ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday wọ́n sọ fún bí wọ́n ti lọ́jọ́ Monday yẹn àwọn ọlọ́pàá àtàkì wọn. wọ́n àtàkì wọn. so wọn àpẹ rárá tán fi dé ní ẹ̀fọ́ wọn sọ̀rọ̀ fún àgbà tí wọ́n dé yẹn pé ìwọ́n ló ṣẹlẹ̀ lò làwọn ti gbọ́ òkè ní ẹ̀kan kankan so àtìgbà yẹn ara wọn ò balẹ̀ dáadáa mọ́. ní sport ibi tẹ́ wà. yes wọ́n tún wá mú fún ẹ sí another sport pé ká tó máa lọ síbòmí bọ̀ àti báyìí láti sọ pé ókè o pé ó possible káwọn rìlíìsì àwọn tí a ti rówó san lónìí. àwọn kan ti sanwó. wọn àti rówó san bó wọn bẹ lọ owó wọn ti pín sọ́wọ́ àwọn èèyàn wọn lọ́jọ́ Tuesday yẹn. ok pé àwọn tá àti rówó san pé ṣe ju àwọn jáde sanwó yẹn náà àwọn ò sì pa wá. àwọn ò ṣe pa yín. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ̀rọ ogun ẹ̀ ṣe. pé torí àwọn ò lè yọ̀ǹda wa ká máa lọ àwọn ìsìnkú fẹ́lẹ̀ ní ogbó. kábíyèsí ọ̀nà. táwọn ọba pa wá kò lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n fẹ́ máa lọ lé láti lè sọ fún àti ń bẹ ní ìgboro pé tó bá ti gbé èèyàn ẹ máa sanwó ní o. pé ọ̀bọ̀ fẹ́ dé o. so nígbà tó ń sọyún kí ni ń wá sí yín lọ́kàn. èyàn àti èmi bí ẹnìkan mo ti gbà fọlọ́n bọ̀ àdúrà tí mo kàn ń ṣe ni pé mo kàn sáà bẹ̀ pé Ọlọ́run orí ìyá mi má takò mi ẹlẹ́dàá ìyá mi àti ẹlẹ́dàá bàbá mi ẹ má sùn o. ẹ bàbá àti ìyá mọ́. mo níjà àti bàbá káwọn kọ́kọ́ má sùn ibi tó wà ní àdúrà àánú ló wá kù sí mọ́ bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ kí n rà àánú gbà ẹlẹ́dàá ìyá mi jẹ́ kí n rà àánú gbà ìwà lórí méjì tí mò ń kọ́kọ́ já pé ẹlẹ́dàá ìyá mi jẹ́ rà àánú gbà orí ìyá mi jẹ́ rà àánú gbà. so ní àpé àwọn màlájí yẹn ti pè pé owó yẹn ti pé 2 million lọ́wọ́ àwọn wọ́n rò pé mo ní máìdì pẹ́rẹ́ pé wọn náà wọ́n ní ọ̀gá wọ́n sọ fáwọn ọ̀gá wọn pé àwọn 6 làwọn mú bóyá ìmú ọ̀gá wọn ni pé ẹnì kọ̀ọ̀kan wá 1 million that's 6 million bọ́ngbọ́n ti wá rí pé àwọn ti rí àwọn kan tó yẹ pé ẹran àbọ̀n làwọn tí wọ́n èyí àwa tá àròwó san pé owó yẹn ò ní fẹ́ pé mọ́ nínú ọjọ́ kan padà lọ rí ṣe operation tí wọ́n ṣe ní ọjọ́ Monday yẹn tẹ́lẹ̀ kún àwọn méjì ní èdè so wọ́n á ní pé àwọn méjì yẹn o pé àwọn lè gba 1 million lọ́wọ́ àwọn méjèèjì. ó jẹ́ 500,000 jẹ́ 1 million naira. ní ẹ̀pẹ́ ibìkan náà family kan náà méjèèjì yẹn. ok so lẹ́yìn ìgbà yẹn ni wọ́n tún rí bàlájì yẹn pé tó ń yọ̀bà pé 10 million àwọn ò ní fi àlàjì lẹ́ o so àwọn ẹ̀yà tó struggle àwọn ẹ̀yà tó wọ́wọ́ yẹn tó pé 1.7 so 2.7 was like so after gba celebrate ní twenty àti gbé ọ̀dà fún yẹn sáà fi 3 million. gèrègè tó wáyé pé 3 million pé àwọn ò fi àlàjì lẹ̀ so àwọn ẹ̀yà sáà struggle
wọ́n gbìyànjú pé ọjọ́ Tuesday yẹn owó yẹn pé 3 million yẹn pé. ó péjọ Tuesday yẹn. bẹ́ẹ̀ ni so bí wọ́n ṣe wá. Tuesday ọ̀sẹ̀ yìí náà ni. ọjọ́ Tuesday ni. ìjẹta yìí náà ni. so bí wọ́n ṣe wá sọ fún Alhaji wà rí bá wọn wípé kájọ kí ni wọ́n fẹ́ ṣe lórí àwọn ọmọ yìí ká má jẹ́ káwọn ọmọ yìí òkú báyìí wọ́n ní kò sí nǹkan tí àwọn fẹ́ ṣe lórí ẹ̀ bọ́ ìgbà tí wọ́n Alhaji pé kó tó di pé Alhaji pé 3 million ni Alhaji lọ rí bá wọn báyẹn àgbà tó Alhaji ti á pé 3 million wọ́n ní pé àwọn sọ fún Alhaji pé àwọn òwò Tọ́lá àtàlàjì pé bọ̀kálàjì ọmọ sọ wọn kan fún wa pé àwọn òwò ti Kọ́lá àtàlàjì pé àwọn ó yọ̀ǹda wa gbogbo yín àwa mẹ́tẹ̀ẹ̀ta pé 1 million tí wọ́n gbà ní extra yẹn ẹ̀yìn tó jẹ́ 3 million pé orí wa ni àwọn gba owó yẹn lé. orí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹni pé orí mẹ́ta 1 million orí kan tí wọ́n 2 million. so orí kọ̀ọ̀kan méjì 2 million orí méjì àwọn tí wọ́n mú last yẹn 1 million generation wọn ṣá jẹ́ 6 million. 6 million naira. so ìgbà tó wá di bí wọ́n wá pé wọ́n máa